You are welcome to the program. Yeah, good afternoon or evening. Well, I know that right here we are at past 6, so it's evening for us. Okay. But here in the United States, I think it's morning or you cross into. We are still in the afternoon. Okay, afternoon. Yeah. The echo. Yeah, I think there were two. I think about 2 phones that are linked in. That I've deactivated the microphone of one. That should be fine. Go ahead. You've got 2 phones that are. No, let me try. Do you want me to exit one? Yes, please. Okay, I'll do that from here. Are we okay? Yeah, we are okay now. Okay, thank you very much. Welcome once again to the program Yoruba Referendum. It's been 2 weeks, and I believe that many things will have happened again in the course of your quest for Yoruba freedom through the referendum. I'm aware that there are lots of meetings that are going on at the background. Yes. We've got meetings between groups. We've got meetings with political leaders and representatives in the Yoruba constituency, and we've also have some couple of meetings with traditional leaders. So with all these meetings and by your own view, where do you think Yoruba is heading to? Well, that's an interesting question. And it's a very good development that these meetings are taking place. And it shows that people are very conscious of what the circumstances of their existence portends. The thing is that it appears as if every 4 years or at the approach of elections, these kind of issues always crop up. That is, every time a federal election is coming up, then you see people going around holding meetings and then talking about the state of the nation and how the expected incoming administration is expected to provide solutions. And it's been a recurring thing since 1999. And so while the discussions are good because it raises the temperature and the consciousness of the people in terms of what they perceive, the drawback is in the fact that we seem to be repeating the same things every time. And there's a saying that if you keep repeating the same thing every time expecting a different result, that is a definition of, I don't want to use the word, but as human beings, we need to be able to step back. And Yoruba will say, or something along that line. So while all these things are going on, the particular danger for Yoruba people is this. We are caught in the middle. While there's a relentless unitarization and centralization of the country by the current regime, the East, mainly what they call the Southeast, is also pushing in the direction of seeking control of that centralized state apparatus that is want to be president. Of course, the Yoruba will also say they also want to be president. But if you look at it from a historical perspective, you will see that we have always, during the anti-colonial rule, it was only the Yoruba that were advocating a federal system where each of the regions will have enough control over its own existence.
The East was for unitarization. In fact, when Azikiwe took over the NCNC, because the NCNC was essentially largely founded by Yoruba people, Herbert Macaulay, the NNDP of Herbert Macaulay, and all the rest of them. So when issues got to a head, the NCNC went to London during the 1957 Constitutional Conference and started talking about, advocating for unitarization. The North was advocating for, they can accept federalism if they are in control of the federal system. It's only the Western region that is advocating for a completely different federal system. So from there, we got to the war, to the Biafra War, where again there were northern troops in Yoruba land and the Biafran troops were coming from the east. Then the whole thing. So all over the period, it appears as if Yoruba land is the prize that everyone is anchoring after. And now, with the way things are going, if we say we should continue to play the game with them, we are going to be losers. Why did I say that? Obasanjo played the game. He was the candidate of the North, although he is a Yoruba man. And then we know what happened. That he, in fact, was the main force that was used to destroy the Yoruba political establishment. And once he did that in 2003, the North tried to remove him by impeachment at the National Assembly. Of course, the Yoruba also supported him and they opposed him. But it's the same Obasanjo now, or is the same Obasanjo that is now talking about Fulanization, whatever that means, which he was partially or largely responsible for. Yeah. So if any Yoruba man now says, with the way things are going, they have zoned the thing to the south and the Yoruba must be president and blah, blah, blah. Now you have a Yoruba, the only way Yoruba can become a president, or the only way any Southerner from the west or the east, or even the Niger Delta or South can become a president is by having a block support from the north, the way the whole thing is configured. Sure. And wọ́n ní àwọn èèyàn wá ní iná ìsinsìn kì í jóyàn lẹ́ẹ̀mejì àti rí Ọbásanjọ́ ń bẹ̀. ẹ lè sọ pé politics Ọbásanjọ́ ló fa òkìní kan, but the fact is ó ti ṣe president fọdún 8 ọmọ Yorùbá ni a dẹ̀ mọ nǹkan tó ṣe sílẹ̀ Yorùbá láti fi sustain rẹ̀ fọdún 8 yẹn. Ìgbà tó kúrò ńbẹ̀ tó tẹ̀ tó ń pariwo Fúlàní nìsín, ó dá ẹgbẹ́ kan lẹ̀ tó ń pè ní tí wọ́n ń pè, kì í ṣe pé mò ń disrespect wọn, àgbàlagbà ni wọ́n, so tí n bá lo ó kàn jábọ̀ mi lẹ́nu ni, kì í ṣe pé mo fi ń disrespect wọn. So wípé wọ́n dá ẹgbẹ́ yẹn lẹ̀, African Democratic Party àbí Democratic Congress àbí nǹkan kan ṣá. Àwọn Yorùbá náà ló pọ̀ jù ńbẹ̀. Ẹgbẹ́ yẹn ò rẹ́sẹ̀ mú ní North, kò rẹ́sẹ̀ mú ní East. Àwọn Yorùbá, àwọn Ọlágúnsóyè Òyìnlọ́lá, gbogbo wọn, Fẹ́mi Láníyọ̀nù àbí ọmọ Lanlẹ́yìn àti gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, Fẹ́mi Lanlẹ́yìn àti gbogbo ni wọ́n wà ńbẹ̀. So àwọn náà ń ṣe kinní yẹn. So ó ti wà very clear sí everybody, àfẹn tó bá fẹ́ ríran nísìnyí, ní pé ẹni tó bá lóun jẹ́ Yorùbá tó bá lọ ń contest àpò ààrẹ, mi ní sọ pé àpò ààrẹ kò ní benefit àwọn Yorùbá, kí n put ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹni tó bá wá láti East tó bá ṣe the same thing náà ni, bó dẹ̀ jẹ́ bọ́n ṣe ń sọ wọ́n tún fẹ́ gbé Jonathan padà, àti mọ̀ tí Jonathan ṣe, kò sí nǹkan mi tó máa ṣe tó bá padà débẹ̀ lẹ́lẹ́kejì, nítorí pé àwọn tó gbé síbẹ̀ centralization yẹn ni wọ́n wà about. Mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ láìpẹ́ yìí, ó ní lórí ọ̀rọ̀ wípé wọ́n ní ọ̀rọ̀ Nàìjíríà
ó wá sọ pé ní 1959 nígbà tó ń sọ̀rọ̀ 1959 ẹni tó ní Port Harcourt after Lord Harcourt ni wọ́n ń porúkọ ẹ̀. Of course gbogbo wa mọ̀ story yẹn náà pé ohun tó ń ṣe amalgamate wa ni pé wọ́n ní South jẹ́ obìnrin tí ò ní tó lówó bọ̀ tí ò ní kíní, North jẹ́ ọkùnrin, so wọ́n máa rí àwọn méjèèjì papọ̀ kí North lè máa rí owó àgbà pé ohun tí yẹn mean centralization ló mean integration, bọ́n ṣe máa mú North tàbí bọ́n ṣe máa mú gbogbo àwọn táwa ní South wọ North, pé nǹkan tó mean ni pé integration ni kì í ṣe ohun tí amalgamation dẹ̀ mean. So tí a bá wá ń sọ lọ tá à ń sọ lọ ìbéèrè tá a máa kọ́kọ́ gbélẹ̀ fún ọmọ Yorùbá tó bá ní òun fẹ́ di president ni pé kí ló tẹ̀ fẹ́ ṣe tó yàtọ̀ sí nǹkan tó ti ṣe tẹ́lẹ̀, ìyẹn ìkíní. Ìyẹn gan ló máa jẹ́ ìkejì. Ìkíní ni pé ṣé bí Nàìjíríà ṣe wà yìí, just like bí gbogbo other African countries ṣe wà, ṣé wọ́n dá a lẹ̀ fún ìlọsíwájú àwọn ọmọ èèyàn tó wà níbẹ̀? In other words, colonial contraction tá a ní tá a pè ní African countries, ǹjẹ́ ó ní ìgbésẹ̀ kankan tán lè gbé tó lè mú ìdàgbàsókè àti ìlọsíwájú wá fún àwọn èèyàn wa? Question táwọn Awólọ́wọ̀ rẹ̀ sùn pẹ̀lú nìyẹn tán fi sọ pé ẹ jẹ́ kí àwọn èèyàn tó jẹ́ ọmọ ìlú bẹ̀ yẹn kán wà ní orílẹ̀-èdè tiwọn, a lè wà ní àṣepọ̀ ní center ibi tọ́rọ̀ federalism ti wáyé nìyẹn. So tá a bá yìí tí padà sí ọ̀rọ̀ yẹn, àákàn tún sọ ni, unfortunately for us, tá a bá kàn sọ tó lọ bẹ́ẹ̀ yẹn, tí whoever bá jẹ president ní 2023 ó tún máa bà nǹkan jẹ́ sí fún wa ní tá a bá tètè lójú sí ní ìsìn kó tó di pé kìíní yẹn bẹ̀rẹ̀. Ẹ ṣeun, ẹ kú atótónu. Kí ara máa ń bọ̀ díẹ̀díẹ̀ nítorí wípé mo mọ̀ pé àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ó ṣeé ṣe kó dàbí pé bóyá àtúnra àwọn ọkọ̀ sẹ́yìn díẹ̀. Ṣùgbọ́n ní tí àwọn ìbéèrè fi ṣe kókó, why they are very important, ni wípé èèyàn kan make a comment kan ní in the course of the week and sọ̀rọ̀ ni ẹni yá ní pé gbogbo Yorùbá fẹ́ gba òmìnira, pé gbogbo àwọn táwọn rí ní orí social media àwọn tí wọ́n búra wọn ni wípé ṣé bí Yorùbá ó ṣe gba òmìnira náà nìyí. Mo wá fi lé ẹni ẹ wípé there are some underground meetings that are going on by different groups in order to see areas where they can collaborate, and also for each part or each group to bring forth their own views or opinions or proposals or plans towards getting Yoruba out of the current mess. And that's the reason I'm now going to ask some of these questions, which might be obvious to us, but then I think it's always good for us to reanalyze them. In the course of the past 2 weeks, we have Bishop Matthew Assam Kuka. He made some statements about the government. And when he made that comment, there were statements from different parts of the country. And as usual, the sort of comment that is coming up from the north, Oyato patapata, see the one to Walati or Dotiwa. And if we look back again, Nibati one shame NSAS. We have that dichotomy as well. In terms of the sort of statement that is coming from the north, over completely different from Walati Odowa, which I think underscores the fact that culturally and probably the way of thinking, other than paying bí tradition wa ṣe yàtọ̀, bí culture wa ṣe yàtọ̀, ó fẹ́ dàbí pé tí n bá lè sọ, ó dàbí pé the way we think also, ó dàbí pé kò bára mu.
And now coming to all our brothers and sisters that are on the internet, tí wọ́n try láti sọ̀rọ̀ in their own right and in their own way about bí Nàìjíríà ṣe máa àbí Yorùbá ṣe máa gba ìjàgbara. Some people felt that there's quite so much noise or so many voices to the extent that they are confused. Báwo lẹ ṣe lè bá wa analyze this part for people that have that type of concern? Kò sí problem ńbẹ̀, kò sí nǹkan tó wà ńbẹ̀ tí ó ṣe resolve. Nǹkan tí mo ṣe ní kò sí problem ńbẹ̀ lélẹ̀. Kò sí ìlú kankan tó wà, that's no country tí ò sí irú conflict bẹ́ẹ̀ yẹn. Àwọn tó wà l'Amẹ́ríkà nísìnyí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìbò náà ni. Wípé táwọn kan sọ pé àwọn ni ìlú àwọn fẹ́ gbà lọ àwọn padà, ẹ máa béèrè pé ìlú wo lẹ fẹ́ gbà padà. Àwọn kan dìbò fún A, àwọn kan dìbò fún B yege lórí ẹ̀. Ẹ̀yin A ẹ wá sọ ẹ fẹ́ gbà lù yín padà. Ṣáwọn tó dìbò fún B yẹn wọn nílùú ni. Ìyẹn wà ń bẹ ní even l'Amẹ́ríkà tá à ń sọ yìí. So gbogbo yẹn ò sí ní so wípé àwọn èèyàn ń bára wọn fà lórí social media, wọn bára wọn fà, ìyẹn ò ń ṣe problem lọ títí. One of the reasons tó lè lead sí yẹn, mo lè sọ pé political frustration wà ń bẹ. Okay. This is just an analysis, kì í ṣe pé bóyá mo ṣe study kankan lórí ẹ̀. But ẹ bá wò ó, táwọn èèyàn bá wà faced with a problem or an issue, tán ní specific agbára láti resolve, nǹkan tó bá wá sí wọn lọ́wọ́ náà máa ṣe. Àwọn tó ń búra wọn lórí social media tó ń ṣe kíní nítorí pé kò síbòmíì tán ti máa vent anger wọn ni wọ́n ṣe resort sí social media. Even tó wá jẹ́ pé wọ́n ń búra wọn, kò sí mechanism ní ilẹ̀ Yorùbá láti vent frustration yẹn. Nítorí dẹ̀ ṣe sí mechanism yẹn ni pé àwa kọ́ là ń control environment wa. So frustration yẹn wà ńbẹ̀. Frustration kejì tó wà ńbẹ̀ ni pé wọ́n á wà powerless. Pé one, kò sí environment. Two, àwọn ò tiẹ̀ ní capacity àti ṣe nǹkan kan pa ẹ̀. So wọ́n á vent out láàrin ara wọn. Ìgbà yẹn ló máa di pé wọ́n á wá sọ gbogbo ẹ̀ di personal issues. Èèyàn dáadáa lélẹ̀, èèyàn burúkú lélẹ̀. Ta ló ń define èèyàn dáadáa? Ìwọ ni wàá jókòó sí kọ́nà nù yàrá ẹ̀ tí wàá define ẹ̀ tó dáa. Wàá wá fi máa apply ẹ̀ sí ẹlòmíì. Màá jókòó sínú yàrá mi, màá sọ pé lágbájá ṣe báyìí, toró ti ṣe báyìí. Therefore, màá reach conclusion. Màá sọ pé Ọbásanjọ́, gbogbo ta ti sọ pa Ọbásanjọ́ yẹn, therefore èèyàn burúkú l'Ọbásanjọ́. So gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó wà ńbẹ̀ tó ń fa kinní yẹn ni. So ohun tí àwa ń sọ ni pé solution ni ìyẹn náà simple díẹ̀, in the sense that okay, gbogbo àwọn àtàní tó ń búra wọn àtàwọn tí wọn ò búra wọn, gbogbo alágbà pé problem wà ńlẹ̀. A lè wá ní different responses, different solutions to problem yẹn. Actually, ní different definition of the problem, but the question is there is a problem tá a mọ̀ pé ó wà ńlẹ̀. So ibi tí gbogbo ẹ ti máa wà ní báwo ni solution ṣe máa wá. Màá dẹ̀ tún padà sí history ọ̀rọ̀ àwọn èèyàn wa ń gbà yẹn. Even under bẹ́ẹ̀ ṣe sọ pé culturally, socially, even in terms of economic philosophy, Yorùbá yàtọ̀ sí North, yàtọ̀ sí Igbo, a yàtọ̀ síra wa, a kì í ṣe kan náà. Ordinarily, àwọn Yorùbá mo lè sọ pé wọ́n wà in the social democratic mode. Ibi tọ́rọ̀ Afẹ́nifẹ́re ti wá nìyẹn, wípé ẹ jẹ́ kí a ṣe ìlú kó rọ̀ gbogbo wa lọ́rùn. Ó wà ingrained nínú àwọn Yorùbá. Àwọn ẹlòmíì wọ́n á ní ẹran ni ó máa determine ẹni tó bá lówó láàrin wọn. Àwọn yẹn náà wọ́n dẹ̀ wà, kì í ṣe Nàìjíríà nìkan náà wà, wọ́n wà ní other parts of Africa náà tí wọ́n á sọ pé iye number of
màálù tó bá ní ló máa determine bó ṣe jẹ́ nílùú. So gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn wà bẹ́ẹ̀. So ibi tí ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ tó wá di pé wọ́n ní òkè ẹ máa dìbò yan àwọn èèyàn nǹkan tó fà á tí àwọn action group tán fi ṣe election 1951 tán win election yẹn sí Western Region House of Assembly kó tó di pé àwọn Azikiwe gbogbo wọn tán bẹ̀rẹ̀ sí parọ́ pé irọ́ ni báwo lẹ ṣe máa wá sọ́dọ̀ wa tá a dìbò tá a yan àwọn èèyàn pé ní kò rí bẹ́ẹ̀ just like bọ́n ṣe ń ṣe ní ìsinyìí tán ní níbì kan Philadelphia ìbò yẹn ò wọlé ibì kan ní Arizona ibẹ̀ ìbò yẹn ò wọlé àwọn máa dàrú ní Congress tó di epo iṣu àtayànyàn níjọ́sí irú nǹkan tó ṣẹlẹ̀ 1951 lọ́dọ̀ wa nìyẹn wípé àdìbò àyàn àwọn èèyàn rẹ́kọ̀dù dẹ̀ wà ńlẹ̀ o kì í ṣe pé kò sí rẹ́kọ̀dù ńbẹ̀ o rẹ́kọ̀dù wà ńlẹ̀ pé action group ní 42 seats nínú 80 majority wo lẹ tún wá ẹni tó súnmọ́ wọn jù gbà yẹn 27 seats ló ní Azikiwe tó parọ́ gan-an ń gbà nínú ìwé ẹ̀ mayodisi nǹkan tó sọ ńbẹ̀ ni pé òun kàn rò pé ó yẹ kóun win ni kì í ṣe pé òun mọ̀ ó lóun kàn rò bẹ́ẹ̀ ni. So nígbà yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí wọ́n bá win ní election yẹn ní 1951 ká ní action group ò win election yẹn gbogbo nǹkan tá à ń sọ ń pa ilẹ̀ Yorùbá lẹ́nu à ní lè sọ nítorí ọ̀tọ̀ ni political system tó máa wà ńlẹ̀. So tí a bá ń búra wa lórí social media tá à ń sọ gbá tá à ń sọ gbogbo ẹ̀ ibi tí gbogbo ẹ̀ máa járí sí ni pé báwo la ṣe máa ní political control ilẹ̀ wa tó bá jẹ́ rújà ẹ̀ là ń bára wa jà tó jẹ́ pé jà tó bá ti agree pẹ̀lú mi mo máa deal pẹ̀lú àbí kinní kan ni that's a different thing but irú ìjà tó ń bára wọn jà ní ìjà frustration nítorí pé bẹ́ẹ̀ ni pé for most people wọn ní very clear cut idea wípé níbo ni ọ̀nà tó yẹ ká tiẹ̀ gbà. Nǹkan tí àwa Yorùbá referendum committee dẹ̀ ń sọ nìyẹn pé gbogbo kinní yìí ò le tó yẹn ẹ jẹ́ ká dìbò láàrin ara wa àwa nìkan la lẹ́tọ̀ọ́ àti dìbò yẹn àwọn Ìgbò àbí Fúlàní àbí kinní kan wọn lẹ́tọ̀ọ́ láti dìbò fún wa nǹkan tá a fẹ́ otherwise àníkan wa máa yan Ọọ̀ni fún wọn àbí kán lọ yan Aláàfin àbí tán bá ti lè máa determine bá ṣe máa dìbò fúnra wa wọn kúkú lè máa yan bá wa fún wa náà gbà yẹn so ẹ jẹ́ ká dìbò láàrin ara wa ipe bá a ṣe fẹ́ gbé ìgbé ayé tiwa nílé tá a bá ti mú yẹn dání ẹni ìjà tá a bá bára wa jà lórí ọ̀rọ̀ bá a ṣe fẹ́ gbé ìgbé ayé wa ní kò ní jẹ́ lórí ipe ta ni wọ́n máa gbà lókè ọ̀yà láti jẹ́ ààrẹ ẹ jẹ́ ká lọ bẹ lágbájá ẹ jẹ́ ká lọ reach agreement pẹ̀lẹ́ nìkan ká lè di ààrẹ ẹ jẹ́ ibi tí gbogbo ẹ̀ ti máa ń dàrú nìyẹn. So tí ọ̀nà tó bá dẹ̀ jẹ́ lómi ilé wa dé tó sọ pé ọ̀rọ̀ referendum tẹ̀ ń sọ yẹn ó ti gùn ó ti ṣe kíní kan jù ẹ jẹ́ ká lọ máa bẹ̀rẹ̀ ìjà á ṣàlàyé ẹnu ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ ìjà ṣé o ní nǹkan ogun tó máa fi yege nítorí bí alàgbà kan ṣe máa ń sọ ẹ̀gbọ́n náà jẹ́ sí mi àgbàlagbà dẹ̀ ni wípé táwọn bá fẹ́ jà àwọn ò ní jà wípé wọ́n ní I fight to win àwọn máa jókòó àwọn máa wò mo ti gbàgbé correct expression but every time ló máa ń lo expression yẹn pé kì í ṣe pé kákan jà nìkan but ìjà tá máa yege lórí ẹ̀ ibi tí ọ̀rọ̀ wà nìyẹn. So táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí búra wọn lọ síwájú tó ń búra wọn lọ sẹ́yìn tẹ́ bá dẹ̀ wò náà kì í ṣe lórí ọ̀rọ̀ ọ̀nà wo la fẹ́ gbégbà náà máa ń bára wọn jà lé lórí ọ̀rọ̀ lágbájá tẹ̀mí lẹ́sẹ̀ má dá lẹ́yìn ó kówó jẹ kò kówó jẹ ó ṣe gbá kò ṣàwó nǹkan tí wọ́n ń bára wọn so ìyẹn mo ṣe ní kì í ṣe problem ibi tí problem wà ní pé kò tí ì sí ẹgbẹ́ àbí individual àbí kíkọ́ tó gbé ìlànà kan sílẹ̀ tó dẹ̀ tẹ̀lé ìlànà yẹn tó dẹ̀ jẹ́ pé ó mọ̀ pé ó máa gbé
wá dé ibi tá à ń lọ, ibi tí kókó ọ̀rọ̀ wà nìyẹn. Okay. Ẹ ṣeun. Listeners, thanks for staying on with us. We'll be having a shorter break now, and when we come back, we'll continue with our chat with Mr. Femi Odedeye from Yoruba Referendum Committee. And of course, those that have put messages there, I'm just going to check it and we'll get back to you. Welcome back. I'm still with Mr. Femi Odedeye, Yoruba Referendum. Alagba. Okay. So Oliroti says, good evening, sirs. That's Oliroti. And of course, we've got Patience Timlo. Good evening. Happy Sunday. And that is from our YouTube page. Thank you very much, Patience Timlo and Oliroti. Now coming back, ibi tí a ti kúrò náà sà ní ọ̀rọ̀ ti jà torí social media nìyẹn o. Ẹ jẹ́ wá sí ètò wa jẹ́ torí ilẹ̀ gangan. Alàgbà Sunday Igboho ó kó àwọn kan sòdí wọ́n lọ sí apá kan ní Ìbàràpá. Ìgàngán ó dà pé Ìgàngán ládùúgbò yẹn mi ìrántí dáadáa. Ṣùgbọ́n ó wà ní orí fídíò níbi tí ó ti lọ bá àwọn Fúlàní tí wọ́n wà níbẹ̀ pé kí wọ́n kó ẹrù wọn kí wọ́n kúrò ní ilẹ̀ Yorùbá nítorí wípé nígbà wọ́n máa kà bí èèyàn bíi méjì àbí mẹ́ta ni wọ́n ti pa. Wọ́n wá tún gbé ọmọ ẹni tó jẹ́ bíi ọba tó wà nílùú yẹn. Ó sì lẹ́yìn ìgbà tí wọ́n yọjú sí ọba ìlú yẹn wọ́n dẹ̀ sọ fún mi pé which I think tí mo rí wípé is quite very bold láti sọ fún ọba wípé ẹ wá tí nǹkan míì bá wà ńbẹ̀ ẹ sọ fún wa ṣùgbọ́n tí ò bá sí nǹkan míì ńbẹ̀ ẹ fún wa ní àṣẹ ká lọ sọ fún àwọn ará bíi pé àbí nígbà tí èèyàn bá wà lò tí wọ́n bá gbé ọmọ ọba ṣé ọmọ ìjòyè wa ní yàtọ̀ pé wọn ò ní gbé. Ọba gan fúnra rẹ̀ máa lọ. Ní kì í dẹ̀ ṣe àkọ́kọ́ nìyí àti rí even ní east àti rí àwọn kan tí wọ́n kóra jọ tí wọ́n lọ lé àwọn Fúlàní kan tí wọ́n tẹ̀dó sínú igbó àti ní ọ̀sẹ̀ yìí ó dàbẹ̀ pé rìpọ́ọ̀tù kan jáde pé over 1,000 settlements Fúlàní settlement ló wà ní I think Ọ̀yọ́ state or generally ní Yorùbá. Kí dẹ̀ ṣe pé settlement ó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì fọwọ́ sí chẹ́nà àwọn Fúlàní bí àwọn ṣe ń lò láìpẹ́ wọ́n á kàn débì kan wọ́n á dẹ̀ pako wọ́n á sẹ́ẹ̀tì kìíní síbẹ̀ ló bá parí ni ó bá di kìíní fún wọn. Mo àwọn wò wípé gbogbo ọ̀rọ̀ pé Yorùbá fẹ́ jàjàgbara yìí mo nígbàgbọ́ pẹ̀lú ohun tí èmi mọ̀ pé púpọ̀ nínú àwọn àgbàlagbà wa bíi irú ẹ̀yin kò sí ẹni tí ó fẹ́ kó di ìjà pé à ń gbébọn àbí à ń yọ àdá àbá ń yọ kùmọ̀ sí ara wa. Ṣùgbọ́n pẹ̀lú àwọn tó ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ yìí ṣé kò ṣeé ṣe wípé ibi tí ó já sí ni. Ṣé ìbéèrè yẹn nìyẹn? Again, okay, ẹ ṣé gan. Ẹ jẹ́ ká wò gbogbo ẹ̀. Tàbá ká mú níbẹ̀rẹ̀ ká wá gbé wá sókè. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé nínú political domination tọ́n bá fẹ́ gbàlù tọ́n bá fẹ́ ṣe gbogbo ẹ̀ there is a time tó jẹ́ pé àwọn tó ń ṣe kinní yẹn wọ́n á fẹ́ stampede àwọn tó ń ṣe against into taking certain actions tó tún máa wà detrimental sí wọn. Nǹkan tí mo mean by that ni bóyá òyìnbó yẹn àti Yorùbá yẹn ò bára wọn lọ títí wípé number one tí ò bá sí mo fẹ́ explain ẹ̀ ni o tí ò bá sí
ipe àwọn Fúlàní ló wà in control of federal government. Bẹ́ẹ̀ni. Àwọn Fúlàní tó ń káàkiri tó ń set settlement yẹn tó ń bá tiẹ̀ máa ṣe bọ́n ṣe ń ṣe tó rántí ń ṣe tipẹ́ under the control of local authorities náà máa wà. But ní ẹni tó jẹ́ tó mú yàtọ̀ ní ìsìn ni pé Fúlàní tó wà ní federal government ó ń encourage àwọn Fúlàní kan máa káàkiri kan lọ máa ṣe nǹkan tó fẹ́ ṣe. So tá a bá àdírẹ́sì Fúlàní tó wà ní federal government yẹn tó jẹ́ pé àwọn tó ń lọ gbé oko káàkiri àti tó ń jí ọmọọba gbé là ń bá deal, wọ́n fẹ́ tì wá ọ̀rọ̀ tó yẹ kí n lò lẹ́ẹ̀kan nìyẹn, wọ́n fẹ́ tì wá síwájú ká lọ ṣe nǹkan kan tí ò yẹ ká ṣe táwa náà dẹ̀ mọ̀ pé kò ní pé wa láti fi kó wa sí inú mọ́ wàhálà ni. Nǹkan tí mo mean by that ni ọlọ́pàá wà ńlẹ̀, òfin wà ńlẹ̀ ní each state wípé ẹni tó bá wà níbi kan bọ́n ṣe máa ṣe lẹ̀ land use act tó jẹ́ pé gómìnà state ló ní control lórí ilẹ̀, òfin yẹn wà ńlẹ̀, àwọn ọlọ́pàá wà ńlẹ̀, àwọn sọ́jà wà ńlẹ̀ láti ṣe ààbò ìlú. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí kankan tí àwọn Fúlàní yẹn mú lò nù wọn. Kí ló dé tán ṣe mú lò? Nítorí pé ìjọba federal government tó wà ńbẹ̀ tó ń tì wọ́n lẹ́yìn directly or indirectly. So tí Sunday Igboho bá lọ gbógun ti àwọn Fúlàní kan tó ṣe nǹkan tó fẹ́ ṣe fún wọn bẹ́ẹ̀, àwọn Fúlàní míì wọ́n á tún wá láti ibòmíì wọ́n á láwọn fẹ́ ṣe kínní àwọn náà fẹ́ ṣe láwọn náà fẹ́ ṣe. Nígbà tí yẹn bá ṣẹlẹ̀, ìjọba àpapọ̀ ìjọba federal government á wá send sọ́jà wá sí agbègbè yẹn, wọ́n á ní kán lọ keep peace bọ́n ṣe máa ń sọ, but at the end of the day àwọn tó nílẹ̀ ni wọ́n máa gbógun tì. Bẹ́ẹ̀ni. Now tá a bá wá wò bẹ́ẹ̀ yẹn àwa wò pé ṣá ní agbára láti gbógun ti àwọn sọ́jà tán bá send wá. Gbogbo nǹkan tí mò ń sọ yìí kì í ṣe pé bóyá èèyàn kan ń ṣe lórí ní tó ti ṣẹlẹ̀ ní ibi tá à ń pè ní middle belt Nàìjíríà ni bọ́n ṣe níbẹ̀ yẹn nìyẹn ní gbogbo Jos gbogbo ẹ̀. Ìgbà tán máa parí ti Jos wọ́n pín Jos sí méjì, 2 local governments, wọ́n fún àwọn Fúlàní nìkan, wọ́n fún àwọn tó nílẹ̀ nìkan, wọ́n gbalẹ̀ lọ́wọ́ àwọn tó nílẹ̀ ní àwọn Babangida ló ṣe wọ́n nìkan. So gbogbo scenario yẹn là ń láti wò papọ̀ ká wá wò pé okay bí scenario yìí ṣe wà yìí ọ̀nà wo ni ọ̀nà àbáyọ nínú ẹ̀ tá a fi ní kó sínú páńpẹ́ wọn. Okay a sọ pé a ní Àmọ̀tẹ́kùn ò ní, lẹ́yìn pé wọn ò tiẹ̀ lágbára láti wọ́n ti gba gbogbo agbára wọn ò ní system of justice. In other words, tí Àmọ̀tẹ́kùn bá arrest èèyàn, ilé ẹjọ́ ìjọba Nàìjíríà lẹ máa gbé lọ kì í ṣe ilé ẹjọ́ Yorùbá nítorí ilẹ̀ Yorùbá ò ní ilé ẹjọ́ tiẹ̀. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá mú yàn wọn lè mú lọ sọ́dọ̀ ọba kan ṣe ìwádìí kan ṣe kínní tó rọ́ba gan fúnra rẹ̀. Mo rò pé wọ́n tún ti ṣe débi tó yẹ pé àwọn ọba gan ó tún ti wà under federal government in a sense. So gbogbo yẹn wà ń bẹ̀. So ohun táwa wá ń sọ ni pé yes kò sẹ́ńtínú ẹ̀ máa dùn fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ tipẹ́ kó tẹ̀ tó di pé ìjọba Buhari débẹ̀. Tẹ́lẹ̀ nígbà yẹn ní gbogbo area Òkè Ògùn àti Ìbàràpá ní kínní àwọn Fúlàní yẹn tán bá ti ṣàṣemáṣe wọn táwọn ará abúlé bá lọ report fáwọn ọlọ́pàá, àwọn ará abúlé ni ọlọ́pàá máa arrest. Bẹ́ẹ̀ni. Tí wọ́n ti ń ṣẹlẹ̀ tipẹ́. Eléyìí kan fún ní tí mo ṣe sọ pé ìjọba àpapọ̀ wà lẹ́yìn wọn nìyẹn wípé eléyìí kan tún wá fún ní cover yẹn ni. So tá a bá ti mọ̀ yẹn a ṣe kúkú ìtọ́jẹ́ ìwà easier fún wa tí ò ní pa wá lẹ́kún ní ká dojú ìjà kọ federal government yẹn. Wọ́n lè tó bí wọ́n ṣe ní wọ́n lágbára wọn ní kinní kan wọ́n ní gbá wọn láwo yẹn. But tá a bá ti deny wọn ní legitimacy ọ̀rọ̀ yẹn àti ṣe yẹn ó wà so crucial débi tó jẹ́ pé tá a bá ti deny federal government ní legitimacy nílẹ̀ wa gbogbo ìtókù kékeré ni. Tá a bá ti ní legitimacy yẹn àti Sunday Igboho àti anybody wọn tẹ̀ nídìí àti lọ bá ọba kankan tó ṣe nǹkan tó fẹ́ ṣe tó bá jẹ́ pé necessary kan ṣe. But legitimacy yẹn wà important nítorí
tí bá ṣe ń sọ ìyá sọ̀rọ̀ ìbò lẹ́ẹ̀kan àṣẹ gbogbo ẹ̀ tó bá dọ̀la nísìn tí ìjọba àpapọ̀ bá ní wọ́n fẹ́ kẹ́ ẹ lọ dìbò àwọn èèyàn wá dìde wá lọ dìbò even ordinary pé ẹ lọ join party wọ́n á dìde wọ́n á lọ join party but Sunday Igboho bá sọ pé ẹ má lọ dìbò mo kàn fi Sunday Igboho ṣe example ni o tí Sunday Igboho bá sọ pé ok ìjọba ní kẹ́ ẹ lọ dìbò but ẹ má lọ dìbò ẹni mélòó ló máa dá lóhùn. Ibi tí ọ̀rọ̀ wà nìyẹn tí wọn bá dẹ̀ dá Sunday Igboho lóhùn ìjọba àpapọ̀ á wá sọ Sunday Igboho di ṣe criminal wọn á sọ di criminal wọn á gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ṣe. Now kìtẹ̀ tí wọ́n ń ṣe ìjọba àpapọ̀ nìkan ó lè jẹ́ àwọn politicians wà ó lè jẹ́ governor state yẹn ló máa sọ fún Sunday Igboho pé kí ló ṣe wọ́n máa yóò jẹ́ lọ́wọ́ tó jókòó sí ká má di kìnnì jẹ́ ṣe kìnnì kan wọ́n bá ti ṣe kìnnì tẹ́lẹ̀ wọ́n á pátì ọ̀ tí Sunday Igboho náà bá dẹ̀ wí pé ẹ má jẹ́ àṣe kìnnì ẹ̀já dákẹ́ so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ló papọ̀ ó dẹ̀ jẹ́ pé kò sí bá ṣe fẹ́ kò sí ṣe shortcut làwọn olóyìnbó máa ń pè tá a máa sọ pé eléyìí wà important eléyìí o so legitimacy yẹn ni a fẹ́ ká deny central government débi tó jẹ́ pé a lè sọ fáwọn èèyàn wa pé one àti ẹ̀ fẹ́ dìbò ìyẹn o bá àti ẹ̀ sọ yẹn à á sọ fẹ́ tó fẹ́ dìbò gan pé nǹkan kan táwa fẹ́ dìbò lé lórí lélẹ̀ ẹni Yorùbá tó bá lóun fẹ́ gbé àpótí ìbò nǹkan tó máa dúró lé lórí lélẹ̀ tó bá ti lè dúró lé lórí fìlú lẹ̀ fún wa ó dìgbà táwa Yorùbá bá dé point yẹn a dẹ̀ lè débẹ̀ ní gbogbo ọ̀rọ̀ nítorí gbogbo àwọn tó ń bá láwọn fẹ́ dìbò àwọn fẹ́ ṣe kínní á ní àwọn fẹ́ ní support ní Nàìjíríà ẹ lọ bá wọn ní wọn lọ sí north nǹkan táwọn èèyàn wá fẹ́ lélẹ́yìí o àbí táwọn èèyàn mi ò bá dìbò fún mi nílẹ̀ Yorùbá ta ló fẹ́ dìbò fún mi so bá ṣe máa get àwọn Yorùbá wá láti dúró sí ọ̀rọ̀ legitimacy yẹn ni pé àníṣe nǹkan bí tá a fẹ́ lọ nílé ìwọ tó bá fẹ́ dìbò máa bọ̀ kò sí problem ní problem tó bá ti tẹ̀lé wa ìwọ tó bá dẹ̀ fẹ́ dìbò lọ́wọ́ àwọn tó máa dìbò fún ẹ wá láti ibi tó bá ti lè rí wọn kó wá dìbò fún ẹ so ibi tí a ti lè rí àṣeyanjú irú wọn lọ bá ọba ní ìsìn wípé nǹkan sọ báwọn ṣe máa ṣe kinní kan ok àwọn ọba ní ìgbìmọ̀ tiwọn tó ń pè ní National Traditional Council àbí whatever it is ta ló lórí ẹ̀ Sultan ló lórí Sultan Sokoto ó ń ṣe olórí ọba ilẹ̀ Yorùbá àwọn Yorùbá ò ní wọ́n ní each state ní council of ọba tiwọn bọ̀ kò sí Yorùbá council of obas tó máa ní olórí tiwọn láti sọ pé nǹkan táwọn fẹ́ nílẹ̀ wọn rèé nǹkan tó bá fẹ́ ṣe wọ́n láti ṣe pẹ̀lú tí Sultan bá fẹ́ ni Sultan ó dẹ̀ ti sọ kì í ṣe pé wọ́n ní lélẹ̀ ó sọ openly fúnra rẹ̀ ó ní òun ni olórí àwọn Fúlàní ní West Africa kì í ṣe Nàìjíríà nìkan ó ní òun ni olórí àwọn Fúlàní ní West Africa òun ni olórí àwọn ọba ní Nàìjíríà olórí Fúlàní ní West Africa àwọn Fúlàní ń gba ilẹ̀ ọba ẹ wá fẹ́ lọ bá ọba wípé kó fún yín láṣẹ láti gbógun tiwọn láì gba agbára lọ́wọ́ Fúlàní Sultan so ibi tí ọ̀rọ̀ wà ní so à ń láti legitimize central government ní ilẹ̀ Yorùbá. ẹ ṣeun gan ẹ̀yin yẹn wá ó tún kù ní ìbọn o alàgbà Fẹ́mi Ọdẹ́dèyí wọ́n sì wà ní orí afẹ́fẹ́ pẹ̀lú wọn ẹ dákun ẹ sì dúró à ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò mo sì wà náà pẹ̀lú alàgbà Fẹ́mi Ọdẹ́dèyí ìbéèrè ọ̀hún tó tún kàn torí àwọn ìbéèrè tó wà nílẹ̀ a lè dáhùn rẹ̀ lórí o ṣùgbọ́n a ti mọ̀ pé bí ọ̀sẹ̀ méjì náà tẹ̀mọ́ wa a mọ̀ sí wa
òun náà la máa fi pamọ́ tí ó fi máa dijọ́ tí ẹ máa yọjú sí wa. The race to 2023 láàrin ibi tá a wà ní ìsìn àti ìgbà tí ọ̀pọ̀ ṣinṣin campaign ẹ wá dìbò fún mi tí ó bẹ̀rẹ̀ nípa àwọn tí referendum tẹ̀yà ń sọ yìí tí ó jẹ́ ti Yorùbá referendum committee, àwọn nǹkan wo ló lè ṣẹlẹ̀ láàrin òní bá sọ̀rọ̀ yìí tí àsìkò tí political campaign máa bẹ̀rẹ̀? Ọwọ́ àwa Yorùbá ni ọwọ́ wa ló wà. Nísìnyí kíní yẹn tiẹ̀ ti bẹ̀rẹ̀, kò kàn tí ì le tó ìgbà tí kíní ń bọ̀ ní àwọn major parties tó wà nílẹ̀, APC àti PDP, wọ́n náà ṣe party registration, àwọn èèyàn kó síbẹ̀, tó bá yá wọn ni wọ́n fẹ́ ṣe party structure tó máa ń sọ bọ́n ṣe máa ń sọ, wọ́n á kó àwọn èèyàn wọn síbẹ̀, wọ́n á lọ ṣe zonal structure, wọ́n á ṣe gbogbo ẹ̀, wọ́n á lọ ṣe convention, wọ́n á ṣe gbogbo nǹkan tó ń ṣe kó tó di pé àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo yẹn wọ́n lè máa ṣe yẹn. But tí mo ṣe ní ó wà ní ọwọ́ àwa Yorùbá ni pé àwọn tó wà nípò ní ìsìn, àwọn tó jẹ́ gómìnà wa, àwọn tó jẹ́ House of Assembly wa, tó jẹ́ speakers wa, ó nípa tán lè kó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. N táwa wá ń sọ ni pé ẹ jẹ́ ká kóra wa jọ, ká feed àwọn people yìí to the fire lóyìnbó, ká put pressure lórí wọn débi tó jẹ́ pé ọ̀rọ̀ referendum tá à ń sọ yẹn wọ́n á lè ṣe kó tó di pé wọ́n dìbò 2023 yẹn. Àwọn kí la dẹ̀ ń sọ wípé kán ṣe, a ti sọ díẹ̀ nínú ẹ̀ rí. A ní 1, ilẹ̀ Yorùbá máa jẹ́ region kan ṣo. 2, parliamentary system la fẹ́. Nǹkan tí a dẹ̀ ń sọ ń bẹ̀ yẹn náà ni pé owó tẹ̀ ná di òṣèlú kò ní ìdá tí máa náwó lọ títí bẹ́ẹ̀ yẹn, nítorí pé agbègbè olúkálùkù náà ti máa dìbò ẹ̀ fún nìyẹn. Number 3, iye tó lóṣèlú máa gbà gan-an kò ní ju iye tí ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ ìjọba ń gbà. So ẹni tó bá lóun fẹ́, tó bá tiẹ̀ lówó, tó bá ra gbogbo àdúgbò ẹ̀, tó bá ní kán dìbò fóun, kò síbi tó ti máa rí gbà padà. Ìyẹn tó bá fẹ́ gbà padà, bọ̀ tó bá lówó tó fẹ́ ná tó kàn fẹ́ tró, ó lè ṣe yẹn. So ìyẹn number 4, yìí tó dẹ̀ ṣe pàtàkì jù nínú ẹ̀, àní kò sí ìlú tó ní ìdàgbàsókè tí wọ́n ń lo èdè elédè. Ẹ bá wo gbogbo ayé yìí, kò sí yẹn ń bẹ̀. Èdè wa ń láti wà nínú ètò ẹ̀kọ́ wa. Kí ni yẹn dẹ̀ máa ṣe? Ó máa bring even ìlọsíwájú economy wa nítorí ẹ máa dáwọn tó máa translate oríṣiríṣi textbooks, ẹ̀rọ àwọn tó máa kọ oríṣiríṣi, ẹ̀rọ àwọn tó máa print. So ìyẹn ní economic value tiẹ̀. Aside from the cultural value, aside from the developmental value, ipe kò sí ìlú tó ní ìdàgbàsókè tó ń lo èdè elédè fi ṣe. Màá fún yín ní example méjì. Example kan náà ni bọ̀ lọ́nà méjì. Ní 1958, nígbà tí àwọn ará Guinea, Sékou Touré ní president ló lead independence wọn gbà. Ìgbà yẹn France ní kí gbogbo àwọn colonies wọn ṣe bóyá wọ́n fẹ́ dúró pẹ̀lú France àbí wọ́n fẹ́ lọ fún independence. Ṣé French ní èdè wọn bẹ̀ ń gbà yẹn? So àwọn ará Guinea wá sọ pé àwọn fẹ́ lọ fún independence. Ṣé rí títí kan kíní iná, bọ́ọ̀bù iná táwọn ará France kó wá gbogbo ẹ̀ náà yọ lọ. Ipe ẹ fẹ́ lọ fún independence, okay, gbogbo nǹkan tá a kó wá fún yín a máa gbà padà. Wọ́n tú gbogbo ẹ̀ títí lórí dẹ́ẹ̀sì tán gbé wá, wọ́n kó gbogbo ẹ̀ lọ sí France. Of course, security wọ́n insist, Ghana fún wọn ní nǹkan díẹ̀, wọ́n ṣe kíní díẹ̀, wọ́n ṣe, but Guinea gan fúnra rẹ̀ kò yàtọ̀ sí Nàìjíríà, nítorí níbẹ̀ àwọn Fúlàní tó wà níbẹ̀ wọ́n gbógun ti àwọn Màlíǹkè, gbogbo ẹ̀ tún dàrú láàrin ara wọn àti gbogbo ẹ̀ and stuff like that. Ní China, ìyẹn ní kejì, nígbà tí àwọn Communist Party China wọ́n ní àṣepọ̀ pẹ̀lú wọ́n relate mọ́ Communist Party Russia ńgbà yẹn. So wọ́n wá
àwọn Communist Party Russia wọ́n help China, àwọn Mao àti gbọ́ Mao Zedong rí, wọ́n help àwọn Mao láti gba ìjọba ní China. Èdè àìyedè wá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, láàrin China àti Russia. Gbogbo nǹkan tí Russia kó wá láti fi ràn wọ́n lọ́wọ́ títí dórí light bulb náà, gbogbo ẹ̀ náà kó padà gbogbo ẹ̀ náà kó padà lọ sí. Ṣùgbọ́n ìyàtọ̀ tó wà nínú China àti Guinea ni wípé àwọn Chinese ní cultural and lingual kíní wọ́n ń bẹ̀. Àwọn nìkan, àwọn Mandarins yẹn, àwọn náà pọ̀ jù, àwọn ni majority, àwọn ni kíní. So wọ́n lè wá jókòó pé báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà tiwa tó máa gún régé. Kò sí yẹn ní Guinea, kò sí yẹn ní àwọn ìlú tó kù. So ọ̀rọ̀ èdè ó ṣe pàtàkì. In fact, ẹni tó jẹ́ former president World Bank tó wá láti South Korea a few years ago, nǹkan tó sọ nìyẹn, wípé èdè wọn ó wà lára nǹkan tó jẹ́ kí àwọn ní ìdàgbàsókè. So gbogbo nǹkan tí ara nǹkan ta ní à ń fẹ́ fún ilẹ̀ Yorùbá nìyẹn, tó yẹ káwọn Yorùbá jà fún. Kì í dẹ̀ ṣe pé àti ní sọ́mọ̀ fìtì rí, àti ní dáadáa nígbà Western region. So tẹ́nìyàn kan bá dìde nísìn tó bá ní ó yá o, ẹ fẹ́ dìbò fún mi o, n táwa ń sọ ní pé ṣé rẹ́yìn tẹ wà ń bẹ̀ nísìn, ẹ sì fi ẹni tó ń bọ̀ ní ọ̀la lẹ̀. Ẹ̀yin tẹ wà ń bẹ̀ nísìn, ẹ gbé ìgbésẹ̀ tá a fi máa ní àǹfààní fúnra wa. Ibi tí mo ti sọ pé ọ̀rọ̀ àwa Yorùbá ló wà nìyẹn. Tá a bá kù tí wọn on the spot pé ní choice ẹ láti ṣe kínní, ṣé rí by the time tẹni tó lóun bá fẹ́ dìbò lóun fẹ́ gbébò tó bá dé, nǹkan tó máa bá ń lẹ̀ nìyẹn. Nǹkan tó máa bá ń lẹ̀ nìyẹn. Kò ní dé láti sọ fún ẹ má wọrí, tí n bá débẹ̀ máa ṣe báyìí, máa sáré di méjì, máa sòkè di mẹ́ta, má wọrí, máa ṣe gbá, máa ṣàwo. Irọ́ ni gbogbo ẹ̀, torí kò ṣeé ṣe under present economic condition Nigeria or African kìíní. So ọ̀nà tá a máa gbé, ìgbésẹ̀ tá a máa gbé tá a fi máa jẹ́ kó di the main issue fún àwọn tó wà ní government ní ìsìn, ìyẹn ló wà níwájú wa, pé tẹ́ bá ti gbé ìgbésẹ̀ yẹn, gbogbo ètò kù àmọ́ bá a ṣe máa yanjú ẹ̀. Pẹ̀lú bí ẹ ṣe ń sọ tí ó bá yé mi yékéyéké, àwọn èèyàn wa náà ní ipa láti kó. Ètí àwa ń ṣe yìí ó ní wọ́n pè ní awareness, pé kí àwọn mọ̀ pé nǹkan báyìí ọ̀nà báyìí ni ẹgbẹ́ yìí ń sọ wípé a lè tọ̀ tí kò ní síjà, tí kò ní sí gbọ́n mi sí omi ò tó, pàápàá láàrin àwọn ọmọ Yorùbá. Kí ló ní àwọn èèyàn lè ṣe, irú àwọn tó ń gbọ́ ní ìsìn, táwọn èèyàn bá ti wò pé ókè o, ní tá à ń gbọ́ yìí o, ipa wo lẹ fẹ́ kí àwa èèyàn tá à ń gbọ́ yín, àwọn aráàlú tájọ́ ọmọ Yorùbá, tí ọ̀rọ̀ yìí náà dẹ̀ tó ń dùn wá, táwa náà dẹ̀ fẹ́ gbé ìgbésẹ̀, kí lẹ rò pa lè ṣe? Ó pọ̀ díẹ̀, wàá máa mú ní kọ̀ọ̀kan, ṣe mọ̀ gbogbo ẹ̀ òní. Ìkíní, bá a ṣe ń gbọ́ yìí, nǹkan tá à ń gbọ́ yìí tó bá ṣe é ṣe kólúkálùkù ní kọ́pì ẹ̀ kó máa share ẹ̀ lórí so ìyẹn náà máa generate any kind of reaction or response tó bá máa wá lórí ẹ̀. Èkejì, wọ́n lè get in touch pẹ̀lú yín tẹ́ jẹ́ olóòtú ètò yìí, wípé ókè o, àwa lè má lè sọ nǹkan tí wọ́n máa ṣe, àwọn lè sọ nǹkan táwọn fẹ́ ṣe. Nítorí àmọ́ gbogbo wa tán, ẹlòmíì ó lè jẹ́ pé bóyá ó lè sọ pé ṣé ẹ ní àkọọ́lẹ̀ kankan, mo lè bá yín ṣe ẹ̀dá ẹ̀ kí n pín láàrin àwọn èèyàn mi. Nǹkan get in touch, irú nǹkan àwa a lè suggest ẹ pé okay, a ní àkọọ́lẹ̀ o, bill yẹn ti wà o, bill for referendum yẹn ti wà, àti ẹ̀ tún ní draft Yorùbá constitution pẹ̀lú ẹ̀ tó dẹ̀ yẹ ká ṣe, ká pín káàkiri. Òyìnbó la kọ́, atúnkọ Yorùbá ẹ̀ bọ̀ tá a bá rẹ̀ tó tún lè bá wa túmọ̀ sí Yorùbá,
kó túmọ̀ ẹ̀ sí Yorùbá ó lè jẹ́ pé nìyẹn lè sọ pé mo lè bá yín túmọ̀ ẹ̀ sí Yorùbá àgbélé lọ́wọ́ pé bá wa túmọ̀ ẹ̀ sí Yorùbá ẹlòmíì lè ní iléeṣẹ́ tó jẹ́ pé ó lè bá wa tẹ̀ ó ní òkè o ìrànwọ́ tó ń fẹ́ ṣe ní pé mo lè bá yín tẹ 1000 copies mo kàn fi yẹn ṣe example ni o láì gba kọ́bọ̀ lọ́wọ́ yín o kí n fi ràn yín lọ́wọ́ o àgbélé lọ́wọ́ pé tẹ 1000 copies ẹlòmíì lè sọ pé well òun ò ní tó ń fẹ́ ṣe ju òun mọ àwọn èèyàn òun dẹ̀ lè sọ̀rọ̀ òun lẹ́nu ọ̀rọ̀ tó bá ní àwọn copies yẹn òun á pín fáwọn èèyàn òun á dẹ̀ fi sọ̀rọ̀ kó náà ṣe kó sọ̀rọ̀ ẹ̀ so oríṣiríṣi ọ̀nà ẹlòmíì dẹ̀ ti lè sọ pé mo máa mọ lágbájá báyìí ní House of Assembly báyìí mo máa lè bá yín sọ̀rọ̀ ń bẹ lọ bá kó ìwé yẹn dání kó gbé fún kó sọ fún pé nǹkan tí à ń sọ rèé o kó náà dẹ̀ máa wá sórí ètò kó náà máa gbọ́ tiẹ̀ ẹlòmíì lè jẹ́ àwọn tó máa pè ní politician tó máa ń pè ní community leaders lágbègbè kan tó máa ní o fẹ́ dìbò tó bá lọ rí lágbájá ìbò yẹn ò ní ṣe dí o bọ̀kẹ́ni yẹn wá sọ pé lágbájá tó ní kó lọ rí yẹn èmi àti ẹ̀ bá ṣe rí nìyí mo lè bá sọ anything lọ bá kó sọ fún kó dẹ̀ láyé nǹkan tí ò bá yé yín ẹ gbé wá fún wa lórí ètò wa wà ń bẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà ń bẹ email wà ń bẹ ẹbí sọ wọn á pàṣẹ sí wa pé nǹkan tí àwọn aráàlú sọ yìí o so oríṣiríṣi ọ̀nà ni a lè gbà tá a lè fi kó àwọn èèyàn wa jọ ní kínní báwa náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ làwa náà ń ṣe kò sí nǹkan tá à ń kọ jáde tá a kì í fi ránṣẹ́ sí gbogbo àwọn gómìnà yẹn àti àwọn speakers àti àwọn political leaders wa torí kì í ṣe nǹkan awo lélẹ̀ kì í ṣe nǹkan tó secret lélẹ̀ kò sí tí à ń sọ ń bí tá a kì í kọ síta tá a dẹ̀ kì í fi ránṣẹ́ sí wọn so wọn lè sọ pé àwọn ò mọ̀ àfi tán bá láwọn ò kì í ka email àbí lẹ́tà tán bá rí kò sí bọ́n ṣe máa láwọn ò kì í rí so ọ̀nà tí a lè so tí gbogbo ẹ̀ bá pọ̀ bẹ́ẹ̀ yẹn táwọn náà dẹ̀ ń rí wípé kíní ìmọ̀ àti ń ranlẹ̀ wọn ní choice ju wọn dìde sí lọ ọ̀ọ́kan sọ pé àwọn ò ṣe tán bá dẹ̀ tí láwọn ò ṣe wọ́n dojú ìjà kọ àwọn ọmọ Yorùbá àwọn èèyàn ti mọ bí wọ́n ń lọ àwọn ti mọ bí tán ń lọ nìyẹn so wọ́n ti lè tọ́ka sí wípé àwọn tí wọ́n fẹ́ kí á nílọ wá síwájú nìyí o àbí o easily ni ṣe rí iṣẹ́ ráyé lóde báyìí o ó lóun fẹ́ ṣe gómìnà yìí bọ̀tẹ́ lẹ́tọ̀ọ́ láti sọ nǹkan tẹ́ fẹ́ o kó lọ pe àwọn ẹranko máa dìbò fún gbà rẹ̀. àbí ẹ̀yin èèyàn wa ó ní ẹ ti gbọ́ wọn o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà òun ló wọ ọjà n tí Yorùbá referendum committee tí wọ́n sọ èyí tí aṣojú wọn alàgbà Fẹ́mi Ọdẹ́dèyí tí wọ́n wà pẹ̀lú wa lónìí òun náà ní wípé ọ̀nà pé kí á dìbò ní àárín Yorùbá kì í ṣe láàrin gbogbo Nàìjíríà o ṣùgbọ́n láàrin àwa Yorùbá ní ohun tí kí la fẹ́ tẹ́yìn náà bá wo gbogbo orí fọ́nrán káàkiri ìyẹn tí wọ́n ń pè ní platform social media platforms ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ àwọn oní referendum àwọn oní restructuring sọ ti wọn àwọn oní 2023 presidency sọ ti tiwọn àwọn oní regional kìíní gbogbo kálukú ló ń sọ ti tiẹ̀ wọ́n sì sọ wọ́n ní tí àìjọrin pọ̀pọ̀ ó ní ó ń kó bá ọmọ ejò tí òjòlá bá síwájú tí pa mọ́lẹ̀ tẹ̀lé ọdẹ tó bá pàdé wọn lọ́nà kò sí bó ṣe fẹ́ gbójú tó yóò nà pápá bora ni ti referendum yìí ó ní àwọn ẹgbẹ́ ìgbà wípé kò ní fa wípé à ń jà tàbí à ń tutọ́ sí ẹni lójú tí wọ́n ń bèrè ògòjú pé ká sọ fún àwọn tí wọ́n jẹ́ aṣojú wa báyà àwọn governors ni o àwọn tó wà ní House of Assembly even àwọn tó wà ní Senate àwọn councillors wa chairmen of local governments láti jẹ́ kí wọ́n mọ̀ nípa referendum yìí wípé tí àwọn aráàlú ń sọ ní ẹni ká dìbò ká tiẹ̀ sọ pé nǹkan báyìí là ń fẹ́
Yorùbá referendum ò sọ wípé nínú gbogbo táwọn èèyàn ń sọ Yorùbá referendum ò sọ wípé ilé mi kẹ́ mú tàbí ilé kọ́ ni kẹ́ má mú n tí wọ́n sọ kọ́ nìyẹn n tí wọ́n sọ ni wípé ẹ jẹ́ ká tiẹ̀ fi ẹnu kò wípé láàrin Yorùbá ẹ jẹ́ ká dìbò ṣé bó ṣe ń lọ yìí tí wọ́n ń gbé àwọn èèyàn wa ní àgbépa àbí tí ọrọ̀ ajé wo lọ dáadáa tí àwọn ọmọ wa rin títì káàkiri ṣé òun la sì fẹ́ ni àbí àǹfẹ́ ìjọba èyí tó jẹ́ pé láti ọwọ́ ara wa àti pẹ̀lú àwọn àlùmọ́nì tó wà lọ́dọ̀ wa a lè yọ ìjókòó papọ̀ láti sọ wípé nǹkan báyìí la fẹ́ fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa nǹkan báyìí la fẹ́ fún àwọn arúgbó wa nǹkan báyìí la fẹ́ fún àwọn ọ̀dọ́ wa tí kò sì ní jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ máa lọ máa gba ààyè ní òkè ọya lọ àbí ní apá kejì. Yorùbá referendum committee ó wà ní orí Facebook tẹ́ bá ti type ẹ̀ síbẹ̀ Yorùbá referendum committee wọ́n máa Facebook ó máa gbé kíní ẹ̀ jáde ẹ darapọ̀ mọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tá à ń sọ yìí ó wà ní orí kíní wọn lórí Facebook tí ẹ bá ti darapọ̀ mọ́ ẹ lè rí ẹ sì lè bá wa pín fún àwọn èèyàn wa yòókù wípé tí àwọn èèyàn bá ṣe mọ̀ sí bẹ́ẹ̀ náà ni ó máa tàn ká kí ẹnu wo lè papọ̀. Alàgbà Ọdẹ́dèyí àti ìgbéka ìlọ náà àti ìgbéka lọ. Náà ìgbà tí mo mọ̀ wípé ẹni pa àti ìpín kì í ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá yìí ó ti pẹ́ díẹ̀ tí ẹ ti kì í ṣe pé bóyá ẹ kàn ń dá sí ọ̀rọ̀ Yorùbá nìkan ṣùgbọ́n ẹ jẹ́ bí àwọn gbòógì nínú àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan sẹ́yìn tó jẹ́ pé wọ́n ti ń rò ó tiẹ̀ tó pé kó tó di pọ́pọ̀lọpọ̀ èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní ìsinyìí jẹ́ pé ẹ̀yin ti ń sọ̀rọ̀ láti ìgbà náà wípé ní tí ó ń lọ tá a ṣe ń ṣe yìí kò mọ̀ pé wà ẹ jẹ́ ká wá wọ̀rọ̀ kan fi ṣàdá tí ó sì dàbẹ́ ní pé bí àwọn èèyàn ò tètè gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì yẹn bóyá nítorí ọ̀rọ̀ pólítíìsì àbí ẹgbẹ́ báyìí lèmi wà ẹgbẹ́ báyìí kọ́ lèmi wà ọmọ Yorùbá ni mí ṣùgbọ́n Ìjẹ̀bú lèmi eléyìí náà Ìjẹ̀ṣà lèmi ṣùgbọ́n ní ìsìn ló wá dàbẹ́ pé àwọn díẹ̀ ló kù àwọn gẹ́gẹ́ bí èèyàn kan ṣe sọ̀rọ̀ lónìí ó ní gbogbo àwọn tó ń bá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ni gbogbo wọn pátápátá láìpẹ́ ọkàn ni wọ́n sọ pé Nigeria is not working so gbogbo wa ti mọ̀ pé wàhálà wà lẹ́nu sí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ wá bá wa tẹ̀ padà díẹ̀ sẹ́yìn àwọn ẹgbẹ́ tẹ́ ti wà àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé àwọn ìtẹ́gbẹ́ yín ti kọ jáde kí àwọn èèyàn lè mọ̀ pé kì í ṣe wípé ìsìn ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí ó ti wà lẹ́ẹ̀pẹ́ tó sì jẹ́ pé ti ṣe a whole lot of bóyá research ẹ̀dẹ̀ ní a sort of a deep knowledge about Yorùbá ibi tá a ti ń bọ̀ àti ibi tá a ti kẹsẹ̀ bọ́ tó odò tá a wà báyìí. Ẹ ṣé gan ọ̀rọ̀ yẹn ó lágbára díẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ kì í ṣe mí nìkan àtàwọn tá a jọ ṣe ìmí ti fayé lẹ́nu wọn nísìnyí ìmí ti àwọn mídẹ̀ ṣì wà. Ibi tí màá ti fẹ́ mú ni lórí ọ̀rọ̀ ọ̀dọ́ àti àgbà. Nítorí nísìnyí àwọn ọ̀dọ́ ní ẹ fi tiwa ṣe kinníkan nígbà tí àwa náà bẹ̀rẹ̀ tiwa kí n tó go into other details ọ̀dọ́ làwa náà jẹ́ ńgbà yẹn àwa dàgbà sínú gbogbo ìjà yìí ni la ṣe di àgbà lénìí. Nǹkan tí mo mí nìyí nígbà tá a sì wà ní bí ọmọ 20 ọdún tá a jẹ́ bí ọmọ 20 ọdún ọmọ 18 sógún ọdún tá 16 sógún tá à ń jáde iléèwé gíga ní
ọ̀pọ̀lọpọ̀ wa ti ń rí pé kì í ṣe Nàìjíríà nìkan ló kàn tiẹ̀ ti bẹ̀rẹ̀ bọ́ lórí ọ̀rọ̀ àwọn èèyàn dúdú ni. Màá fún yín ní àpẹẹrẹ kan. Ìwé kan wà tí ẹnìkan kọ tó ń pè ní Wretched of the Earth. Frantz Fanon lórúkọ ẹni tó kọ. Ó kọ̀wé yẹn in the 60s. Ó kú at the age of 36 nígbà yẹn. Ìjọ tí màá kọ́kọ́ rí ìwé yẹn, ó kọ Wretched of the Earth. Bí mo ṣe rí title ẹ̀, mo sì wà nílé ìwé gíga ńgbà yẹn. Mo ní ẹ máa wo wèrè yìí o, àwa dúdú ló ń bá wí o. Èmi ò mọ̀ pé dúdú ni o, mi ò tí ì kà o, mo kàn rí title yẹn. Mo ní Wretched of the Earth, ẹ tún wo àwọn wèrè. Ṣé àwa nìkan ni? So mi ò yà sí díẹ̀, mo kàn fi lẹ́nu. Kò ju bí ọdún kan àbọ̀dún méjì lọ ni mo wá tún gbọ́ tán sọ̀rọ̀ ẹni tó kọ̀wé yẹn bì kan pé ó kọ̀wé bá mo wá rántí pé Wretched of the Earth Frantz Fanon ń bá lọ gbéwèé yẹn ń bá kà. Mo wá rí i pé wọ́n kàn lo title yẹn fi catch attention ni pé ọ̀rọ̀ àwọn èèyàn dúdú bí condition wa ṣe rí bó ṣe nǹkan tó sọ àti nǹkan tá a lè ṣe sí. Ẹni tá à ń sọ yìí ó study psychiatry ní France láti Caribbean island ló ti wá so ńgbà tó parí ìwé ẹ̀ ó lọ join àwọn tó ń jà fún òmìnira ní Algeria ní so ibi tó ti di gbogbo nǹkan tó dì nìyẹn. So tó jẹ́ kí n mú yẹn jáde ni wípé àwa àwọn tó jẹ́ ọ̀dọ́ ní ìsìn nígbà yẹn gbogbo àwọn ọ̀gbà yẹn tá a bá wo ìtàn Awólọ́wọ̀ àti gbogbo wọn náà ẹ rí i pé ìgbà tí wọ́n ń ṣe gbogbo nǹkan tó ń ṣe bí ọ̀dọ́ náà jẹ́ gbogbo struggle tí wọ́n engage in títí débi tán fi kú wọ́n dàgbà sínú ẹ̀ nítorí pé wọn ò tí nǹkan tó fẹ́ achieve kò tí ì yanjú but wọ́n ní commitment wọ́n wà committed enough pé wọ́n wà níbẹ̀ títí ọjọ́ àgbà wọn fi dé tán fi kú ni. So àwa náà ń gbà tó di pé à ń lọ kàwé sí à ń ṣe gbogbo ẹ̀sẹ̀ kí ni ìtumọ̀ gbogbo ayé tá à ń gbé yìí gan sef tí kò bá ní ṣe pẹ̀lú bí àwa ọmọ ilẹ̀ adúláwọ̀ ká kọ́kọ́ sọ bẹ́ẹ̀ yẹn pé a ní òmìnira nítorí gbogbo wa la go through gbogbo ẹ̀. Àmọ́ ìgbà tá a bá wà ní school tí wọ́n á sọ pé ẹ ò tí ì di èèyàn tó bá ní orúkọ òyìnbó àwa lọ wá ìgbà yẹn a máa lọ sínú dictionary a máa wá orúkọ òyìnbó wo mo fẹ́ orúkọ òyìnbó wo mo fẹ́ jẹ́ so gbogbo kinní yẹn wà níbẹ̀ so ó ti jẹ́ kí ká mọ ọ̀nà tá à ń so láti ọ̀dọ́ láti wà nù kinní oríṣiríṣi ẹgbẹ́ ló dẹ̀ wà bó jẹ́ l'Amẹ́ríkà ni bó jẹ́ Nàìjíríà ní aṣá wà nù gbogbo ẹ̀ṣà so kó tó wá di pé àwa rí i pé nítorí ní ṣẹ̀rùn nígbà tí ọ̀rọ̀ independence dé àti Áfíríkà ti gbogbo ẹ̀ Nkrumah ń sọ wípé Kwame Nkrumah Ghana wípé seeking for the political kingdom and everything will be added on to it and all that so àwa tún rí i pé ó wá sí Ìbàdàn Nkrumah ni mò ń sọ yìí Kwame Nkrumah ó wá sí Ìbàdàn ó wá meet pẹ̀lú Awólọ́wọ̀ wa sọ fún mi pé tẹ́bádẹ́ ìrántí gbà tán náà ṣe OAU kìíní kan one of the major kìíní ìgbà yẹn ni pé Nkrumah sọ pé gbogbo boundaries tó wà ní Áfíríkà ó wà artificial pípa àwọn òyìnbó ló create kì í ṣe natural kìíní so kí gbogbo wa sowọ́pọ̀ ká ṣe gbá ká ṣàwò Awólọ́wọ̀ wa ń láyé pé while that is true ó yẹ kó wá tún wá wò pé nínú ìlú kọ̀ọ̀kan tó wà artificial yẹn àwọn nations àwọn nationalities tó wà níbẹ̀ àwọn yẹn ló yẹ kó dìrọ̀ mọ́lé lórí so of course Nkrumah ṣe tiẹ̀ gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀ dẹ̀ rí bó ṣe rí yẹn so ibi tí àwa ti wá mú nǹkan nìyẹn pé ẹ wá báwo ni kinní ṣe rí báwo ni kinní ṣe rí báwo ni kinní ṣe rí so a darapọ̀ mọ́ àwọn tó jẹ́ àgbàǹgbà yẹn náà ipe mo ti sọ pé àwọn náà ńgbà tán wọ́n bẹ̀rẹ̀ ní ìgbà tán jẹ́ ọ̀dọ́ gbogbo ohun tó ń ṣe nítorí pé kò tí ì ní yọrí tán pátápátá wọ́n wà ńbẹ̀ títí tí wọ́n fi dàgbà irú àwọn bàbá wa Lateef Jákàndé
nígbà tó ń sentence àwọn Awólọ́wọ̀ tó ń ṣe treasonable fellow nígbà 26 year old ni bàbá yẹn gbà yẹn tó ń mú wọn gbà yẹn àti gbogbo àwọn tó kù àwọn Bọ́lá Ìgè gbogbo wọn bẹ́ẹ̀. So táwọn ọ̀dọ́ wa bá ń sọ ní ìsìn pé ẹ fi tiwa ṣe ẹ ṣe kinní kan ẹ ṣe gbá ẹ ṣàwọ ẹ ṣe kinní kankan, ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ yẹn. Nǹkan tó yẹ káwọn kan ṣe ni pé káwọn wá ní just like báwa ṣe ń gbà yẹn pé ókè ọ̀nà tó yẹ ká gbé gbà lélẹ̀ á láti ṣe kinní ká má darapọ̀ mọ́ wọn. Nígbà tí tó bá possible pé ní lifetime tiwa achieve tó fi dáa náà ni. Tá a bá achieve ní lifetime wa, àwọn tó máa tẹ̀lé tó máa carry ẹ̀ on wọ́n ti wà ń bẹ nítorí wọ́n ti join nígbà tí àjọ ń ṣe irú bá ṣe ń sọ̀rọ̀ referendum yìí nìsín ká wò from a worst case scenario ká ní achieve wọ́n dẹ̀ ṣe election 2023 ẹnìkan di president ó di gbogbo ẹ̀ problem tó wà nílẹ̀ tá láti fẹ́ ṣe referendum ó sì máa wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. So àwọn tó bá jẹ́ ọ̀dọ́ tó ń join nísìn bó tẹ̀ jẹ́ pé ìwé ló kàn ń pín lénìí kó nǹkan máa pín lénìí nígbà tó bá dìgbà yẹn tó bá rí pé kò sí àṣeyọrí ń bẹ̀ ó di dandan kó wòye pé òkè kí ló fà á tá a fi achieve nǹkan tá a fẹ́ achieve. Ó possible kó wá sọ fún ní time yẹn kó wá rí pé bóyá nǹkan tó yẹ ká ṣe rèé o òun àwa take it upon himself pé ọ̀nà yẹn ló yẹ ká bóyá ìyẹn náà ṣe àṣeyọrí. So kò ní sí dichotomy láàrin ọmọdé àtàgbà. Ayé Yorùbá ní ọmọdé gbọ́ àgbàgbọ́ la fi dálé Ifẹ̀ ebi ọdún dákòtò so but ọmọdé ò bá bọ́ síbẹ̀ wípé òun náà ní ọ̀rọ̀ láti sọ. Wọn kàn ní sọ pé ó yá ẹ̀yin ọmọdé àwọn political parties wọ́n ní youth wing wọ́n ní kìíní nígbà tí ibi tán ti ń decide gan kò sí youth kankan bẹ́ẹ̀ o. But so nǹkan tí à ń sọ nìyẹn so wípé lórí ọ̀rọ̀ ṣẹmọ̀ tá a bá ní ká máa kéèyàn máa sọ̀rọ̀ tiẹ̀ á dàbí ọ̀rọ̀ ìgbéraga kì í ṣe ìgbéraga náà ṣùgbọ́n ṣẹmọ̀ tí ọ̀rọ̀ bá wà nílẹ̀ bó ṣe wà fún wa yìí nǹkan tó ní kálukú bá jẹ́ àbí tó bá ti gbé ṣe ohun tó yẹ ká máa ṣe ni bá a ṣe máa fi àpẹẹrẹ hàn sí àwọn ìlú pé nǹkan tó yẹ ká ṣe rèé o nǹkan tó yẹ ká ṣe rèé o tọ́rọ̀ bá wá di pé báwo ló ṣe get to the point pé nǹkan tó yẹ ká ṣe ni àwa mú ọ̀rọ̀ jáde pé ní báyìí ọdún báyìí a ṣe báyìí ní báyìí ọdún báyìí ọ̀gbẹ́ni wa kan tó ṣẹ̀ṣẹ̀ kú láìpẹ́ yìí ní December Báyọ̀ Adémọdí lórúkọ ẹ̀ ìgbà tó ṣe tán ó di lecturer ní University of Ife at the age of 25 or 26 ló ti ṣe lecturer but láti gbà yẹn ní kíní mo ń sọ yìí níbi ọdún in the early 70s ló ti ṣe kíní but ó wá sọ ńgbà yẹn pé òun jẹ́ this òun jẹ́ that kò matter ipe báwo la ṣe máa so wọ́n ní ẹgbẹ́ kan University of Ife ńgbà yẹn tó ń pè ní Wednesday Club àwọn ọ̀jọ̀gbọ́n torí wọ́n pé dáadáa náà ló wà ńbẹ̀ púpọ̀ ni wọ́n sì wà láàyè nísìnyí so wọ́n á dẹ̀ máa ṣèpàdé so ìgbà yẹn náà àwọn students wọ́n á pè wọ́n ó yá ẹ jẹ́ ká jọ máa jíròrò ẹ jẹ́ ká jọ máa ṣe kíní ẹ jẹ́ ká jọ máa ṣe gbogbo ẹ̀ so á difficult fún mi ṣe mọ̀ pé mi nìkan mo wà bí nìsí tí bá kàn sọ tèmi pé mo ṣe báyìí àwọn tó kù tá a jọ ṣe wọn sí bí so ó dẹ̀ di dandan kí n acknowledge wọn wípé kì í ṣe mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run fún mi ní opportunity yẹn kọ́ Ọlọ́run dẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ láti má ṣìlò gbogbo àwọn tọ́lọ́ bá dẹ̀ fún ní opportunity yẹn pé Ọlọ́run ti fi sí wa lọ́kàn wípé ìyà ò ní jẹ àwa dúdú gbé àwa adánláwọ̀ ìyà ò ní jẹ wá gbé láyé yìí o ká mọ nǹkan tá a máa ṣe ń pa ẹ̀ mo máa ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn pé ńgbà fáwọn tó jẹ́ onígbàgbọ́ ni o wọ́n ní wọ́n lò 430 years lóko ẹrú ní Egypt bẹ́ẹ̀ ni Egypt kọ́lọ́run tó yọ wọ́n kúrò ńbẹ̀ tẹ́ bá wò táwa èèyàn dúdú náà 400 years ago náà ti kó wa lẹ́rú wá sí Amẹ́ríkà so àsìkò tiwa náà ó ti tó báyìí torí 1619 àbí nǹkan wá ṣe celebrate ẹ̀tàn ní Amẹ́ríkà ní pé 400 years of slavery ipe àsìkò ti tó
káwa náà ẹ̀dẹ̀ wá wo ohun tó ń ṣẹlẹ̀ ní ìsìn ipe gbogbo ariwo tó ń pa pé ìbò kan ò ṣe kinní kan àárín ibi táwọn èèyàn dúdú pọ̀ jù sí ni so ìbò àwọn èèyàn dúdú náà ń sọ pé kò má tà kì í ṣe pé kinní kan so ẹ ti rí pé ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí nísìn ní bó jẹ́ lamẹ́ríkà tó bó jẹ́ ní gbogbo ẹ̀lú àwọn èèyàn dúdú tá a bá dẹ̀ sọ pé a fẹ́ ṣe kí ọ̀rọ̀ wa dáa kó níyànjú ilé la ti ń kẹ̀ṣọ́ ròde so ọ̀rọ̀ àwa Yorùbá kì í tiẹ̀ wá tún ṣe ọ̀rọ̀ àwa Yorùbá nìkan fún gbogbo ẹni tó ń ṣe Yorùbá Nàìjíríà tí a bá ti gbé ìgbésẹ̀ pé a fẹ́ òmìnira a fẹ́ ìyàn wa ó di dandan káwọn tó kù náà fẹ́ òmìnira tiwọn náà torí tẹ bá dẹ̀ wò tán àwa nìkan ní Yorùbá ní Nàìjíríà àwa Yorùbá nìkan láì tí ì gbé ìgbésẹ̀ kankan wípé a fẹ́ lọ gba ìlú ẹlòmíì. Bẹ́ẹ̀ òótọ́ ni. Ní ilẹ̀ Nàìjíríà àwọn Fúlàní àmọ́ nǹkan tó ń ṣe àwọn Ìgbò ńgbà tó ń bẹ̀rẹ̀ tiwọn àwọn náà kúgun wọn gbé bọ̀ wá sí Èkó wọn láwọn fẹ́ gba Èkó wípé ta ló rán wọn ṣẹ́ so gbogbo yẹn ó wà ń bẹ̀ àwa nìkan là gbégbésẹ̀ pé ẹ jẹ́ ká lọ gbalu onílùú kájẹ so tá a bá ní a fẹ́ lo èdè wa fún orílẹ̀-èdè tiwa nílẹ̀ Yorùbá nǹkan tá à ń sọ indirectly ni pé ìwọ tó jẹ́ Ìdòmà ìwọ tó jẹ́ Tiv ìwọ tó jẹ́ Ẹdó ìwọ náà lo èdè ẹ fún lo èdè ẹ fún ìdàgbàsókè àwọn èèyàn ẹ mi mọ̀ bóyá mo dáhùn question yìí o bóyá mo dáhùn ìbéèrè yìí o. ẹ dáhùn ẹ pálí ẹ díẹ̀ ṣùgbọ́n ẹ dáhùn náà. Ó dà bẹ́ẹ̀ kó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kọjá ọ̀rọ̀ individual ó kọjá ọ̀rọ̀ individual education. Bẹ́ẹ̀ni ìdí ìbéèrè yẹn pé kí ìtorí káwọn èèyàn ó lè mọ̀ wípé nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ̀rọ̀ lónìí púpọ̀ náà àwọn èèyàn tí wọ́n dẹ̀ ti jàjàgbara látẹ̀yìn pé àwọn tó bá jẹ́ pórúkọ wọn popular tá a bá mọ̀ nìkan la mọ̀ tí ẹgbẹ́ bá sọ̀rọ̀ lónìí àwọn èèyàn kan wò pé ibo lélẹ́yìí ti wá torí ẹ̀ ni mo ṣe wò pé ìgbà míì àwọn èèyàn máa fẹ́ pé wọ́n máa fẹ́ mọ̀ ara nǹkan tí mo tún ṣe dáhùn bẹ́ẹ̀ yẹn náà nìyẹn pé àwa náà rí i pé ṣẹ̀mọ̀ tó bá jẹ́ pé mo fẹ́ promote ara mi màá sọ̀rọ̀ mi àwọn èèyàn á máa rí i pé lágbájá yìí ó sọ̀rọ̀ dáadáa ìyá ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí mo lè wà dramatic pẹ̀lú ẹ̀ mo lè má wà dramatic pẹ̀lú ẹ̀ but problem tó wà níbẹ̀ ni wípé nǹkan tí mo bá project yẹn àsí pé mo jẹ́ làwọn èèyàn máa wò ìjọ́ tí mo bá lọ ṣe nǹkan tí ò match up to that expectation ìjọ ẹ̀ ló máa di a ti sọ bẹ́ẹ̀ irọ́ ni gbogbo wọn ń pa so a máa ń try based on that experience nítorí irú ẹ̀ ti ṣẹlẹ̀ dáadáa tẹ́ ẹ máa rò pé lágbájá pẹ̀lú tẹ́ gbọ́n pa ẹ̀ pẹ̀lú tẹ́ gbọ́n pa ẹ̀ kò yẹ kó ṣe báyìí adẹ̀lẹ̀ máa mọ reason tó fi máa ṣe nǹkan mi o tó bá ti lọ yẹ kúrò ní tẹ́yìn fẹ́ ó lè jẹ́ pẹ́yìn gan lẹ̀ tẹ́ ẹ̀ wá understand nǹkan tó ń sọ dáadáa nígbà tó bá wá lọ ṣe ẹ wá ní wọ́n ti gbówó fún àbí kò ráyè ní kò rípò ní á wá di personal kínní so n táwa ṣe ń try as much as possible pé eléyìí n tó mátà jù ní nǹkan tá a gbé síta kì í ṣe ẹni tó gbé síta ipe yes a fẹ́ mọ ó lè jẹ́ pé ní ìsìn mo kàn fẹ́ fi ṣàpẹẹrẹ ni o ká ní bóyá gbogbo nǹkan tí mò ń sọ yìí èmi náà mo fẹ́ wápò kan níbì kan ni ipe bóyá tán bá notice mi àwọn ni ẹjẹ́ á pé lágbájá ẹjẹ́ ká fún ní kinní kan bóyá panu ẹ̀ mọ́ láwọn bá dẹ̀ sọ wípé òun bá lágbájá sọ̀rọ̀ wọ́n ti pa lẹ́nu mọ́ nìyẹn bó tún tà ń sọ pọ̀ yẹn n tà ń sọ ni pé ẹ gbàgbé bóyá wọ́n pa mí lẹ́nu mọ́ àbí wọ́n pa mí lẹ́nu mọ́ ṣé ọ̀rọ̀ tí mo gbé kalẹ̀ ṣó ṣeé ṣe àbí ò ṣeé ṣe tó bá fi mú mi láti má continue ẹ̀ mọ́ kò stop ẹlòmíì láti má ṣe débi tó yẹ pé tó lù ẹ bá fẹ́ gbógun tì mí gan á gbógun tì mí pé àṣebíwọ̀ ló ń sọ báyìí báyìí kí wàá ní ibo ló ń lọ ní ìsìn so gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà níbẹ̀ tó yẹ ká wò pé problem
tá a ní kì í ṣe pé bóyá ọ̀rọ̀ Yorùbá, Ìgbò àbí Nàìjíríà nìkan. Problem ìwà, problem ìṣesí láàárín àwọn tán láwọn jẹ́ àgbà àbí ní ọjọ́ wa ní wọ́n wà níwájú àbí wọ́n ń ṣe kinní kan. Gbogbo ẹ̀ ló wà connected ra wọn débi tó jẹ́ pé nígbà tí n bá sọ̀rọ̀ báyìí tí mo bá ń ṣe báyìí á ṣòro fẹ́nì kankan láti sọ pé ẹ jẹ́ ká lọ fi nǹkan tọ́ lẹ́nu wò torí ẹni tí ò sọ pé òun jẹ́ nǹkan kan kí lẹ fẹ́ gbé fún tó fi máa sọ pé òun jẹ́ kì í. So gbogbo àwọn ìgbésẹ̀ míì wà téèyàn máa gbé téèyàn máa sọ pé ọ̀nà yẹn ò tiẹ̀ yọ reason tó dẹ̀ ṣe gbé ìgbésẹ̀ yẹn ni pé kọ́nà yẹn má lè yọ so that nǹkan téèyàn máa ṣe á lè ṣe ní bọ́lọ̀ ń bọ̀ pé. Ẹ ṣeun gan ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́gbọ̀n tí ilẹ̀kùn bí mo ṣe sọ wọ́n ní ó tún kù oníbọn ró ní bí ọ̀sẹ̀ méjì sísí ní ìsinyìí alàgbà Fẹ́mi Ọdẹ́dèyí wọ́n á tún bá wa pàdé ní orí ètò yìí gbogbo ẹ̀yin tí ẹ ti ń fi ìbéèrè ránṣẹ́ sí wa ẹ ṣé bẹ́ẹ̀ bá dẹ̀ ti fi ránṣẹ́ ọtí wa náà á mọ̀ kó pamọ́ títí dìgbà tí wọ́n bá tún máa fi yọjú sí wa. Regine Bius Luzolo, thank you very much for connecting with us. Patience Timlo, Oliroti, the rest of the people that I can't put your name because some people they've not given StreamYard permission to pick their names. But we know you are there, and thank you very much for joining in. We'll catch up with you again next 2 weeks with Alàgbà Fẹ́mi Ọdẹ́dèyí. Ẹ ṣeun gan sà. Ẹ ṣé gan. Alẹ́ a ó máa rí yín bá wọn. Ẹ ṣé gan. Ọlọ́run á fún gbogbo wa ṣe o. Ọlọ́run á dẹ̀ fún program yìí náà ní gbogbo all the necessary benefits tó wà níbẹ̀ tó máa accrue sí. Blessing Ọlọ́run á wà fún gbogbo ẹ̀yin tẹ́ nípa ńbẹ̀. Àmín o. Gbogbo àwa tá a sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ ṣé gan. Ẹ ṣeun. Ó dìgbà náà. All right, sir.